ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ Ọlọ́run fún ti òní lórúkọ Jésù Kristi kí a sì ń tẹ̀síwájú nínú ìrìnàjò wa oore ọ̀fẹ́ Ọlọ́run tó tó fún wa lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni àlùfáà Stephen Abiodun Ọládépúpọ̀ láti inú ìjọ onítẹ̀bọmi ògo Olúwa tó wà ní agbègbè Àkóbọ̀ ní ìlú Ìbàdàn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín, a yìn yín lógo fún oore ọ̀fẹ́ yín nínú ayé wa léyìí tó sọ wá di àkókò yìí. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa àkókò nìyí láti gbọ́ ọ̀rọ̀ yín láti òkè wá. Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Olúwa mo gbàdúrà fún òye pé kí ẹ fún wa ní òye ọ̀rọ̀ náà lórúkọ Jésù. Olúwa ẹ ṣe bẹ́ẹ̀ fún wa. Oore ọ̀fẹ́ láti fi ọ̀rọ̀ náà sínú ìṣe bí ẹ̀yin Ọlọ́run ti fẹ́ lórúkọ Jésù. Olúwa ẹ fi fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a ó máa gbé yẹ̀wò ní àkókò yìí ó ní mo pè ní ìsinmi kúrò nínú làálàá gbogbo. Ìsinmi kúrò nínú làálàá gbogbo. Mo kà láti inú ìwé Jẹ́nẹ́sísì orí ìkejì a ó ka ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta. Ìwé Jẹ́nẹ́sísì orí kejì láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹta. Olúwa kà báyìí pé bẹ́ẹ̀ ni ó parí ọ̀run àti ayé àti gbogbo ogun wọn ní ọjọ́ keje. Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe, ó sì sinmi ní ọjọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe. Ẹsẹ̀ ìkẹta. Ọlọ́run sì bù sí ọjọ́ keje, ó sì yà á sí mímọ́ nítorí pé nínú rẹ̀ ni ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti bẹ̀rẹ̀ sí í ṣe. Ẹsẹ̀ wúrà tí a ó máa gbéyàwó ní abala yìí ló wà ní ẹsẹ̀ ìkejì tó wípé ní ọjọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe, ó sì sinmi ní ọjọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe. Ọlọ́run nínú iṣẹ́ àṣepé rẹ̀ ó parí iṣẹ́ ìṣẹ̀dá, ó sì ṣe ohun gbogbo ní àṣepé láì sí ohunkóhun kankan tó sọnù. Ó ṣe láṣepé débi wípé ènìyàn ò rí ohunkóhun tọ́ka sí wípé ìbá má ti rí báyìí, bóyá nípa ìṣẹ̀dá ènìyàn pé ibi tójú wà yìí ìbá má ti sí níbẹ̀, tàbí bóyá nípa ìgbékalẹ̀ ohun tó wà nínú ayé. Ẹnikẹ́ni kò rí ohunkóhun tọ́ka sí pé ohun tí Ọlọ́run ṣe kò dára. Ọlọ́run jẹ́ Ọlọ́run aláṣepé tí ó ṣe ohun gbogbo ní àṣepé. Ó ṣe é, ó sì parí gbogbo rẹ̀ sì wà dáradára. Ìwé Oníwàásù orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìnlá kí ni Bíbélì wí fún wa ní abala Bíbélì yìí? Ó wí pé èmi mọ̀ pé ohunkóhun tí Ọlọ́run ṣe yóò wà láéláé, a kò lè fi ohun kan kún un, bẹ́ẹ̀ ni a kò lè mú ohun kan kúrò nínú rẹ̀. Ọlọ́run ṣe èyí kí ènìyàn kí ó lè máa bẹ̀rù rẹ̀. Ohun tí Ọlọ́run ṣe àṣepé ni, ó ṣe dáradára. Kò sí ohunkóhun tí a lè yọ kúrò tàbí ohun tí a lè fi kún. Ó ṣe èyí kí gbogbo ènìyàn lè mọ̀ pé òun ló ní agbára, òun ló lágbára jùlọ, ó lè ṣe ohun gbogbo ní àṣepé jùlọ. Tí a bá rí tí ènìyàn ṣe, a lè rí àléébù kan níbẹ̀ tàbí akùdé kan ó lè wà níbẹ̀, ṣùgbọ́n ní ti Ọlọ́run aláṣepé ni. Bí ó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run jẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ nígbà gbogbo,
ní wákàtí gbogbo, ní ọjọ́ gbogbo àti ní gbogbo oṣù. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa pé lẹ́yìn ọjọ́ keje, ní ọjọ́ keje ó sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tó ti ń ṣe. Bíbélì wípé ní ọjọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe, ó sì sinmi ní ọjọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tó ti ń ṣe. Tí a bá wòye ọ̀rọ̀ yìí dáradára, Ọlọ́run kò sinmi nítorí pé àárẹ̀ mú tàbí nítorí pé kò ní ipá láti tẹ̀síwájú. Ọlọ́run kò sinmi nítorí pé bóyá kò tiẹ̀ mọ̀ tó yẹ kó ṣe mọ́. Ṣùgbọ́n ó sinmi gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe àṣeparíṣẹ́ tó ní inú dídùn nínú iṣẹ́ ọwọ́ rẹ̀, tó rí ògo rẹ̀ nínú ohun tí ó ti ṣe. Tó bá jẹ́ ti ènìyàn ni, ènìyàn á máa fàdàgbà ètò rẹ̀ rọ̀ síbì kan látàrí pé bóyá kò ságbára mọ́. Ènìyàn lè pinnu láti má tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ bóyá àárẹ̀ mú. Ṣùgbọ́n ní ti Ọlọ́run èyí kò rí bẹ́ẹ̀ rárá. Àárẹ̀ kò mú, ṣùgbọ́n ó sinmi gẹ́gẹ́ bí ẹni tí ó ní inú dídùn nínú iṣẹ́ rẹ̀ gbogbo. Ọlọ́run sinmi lẹ́yìn ọjọ́ kẹfà, èyí tí í ṣe ọjọ́ keje tí ó ti ń ṣiṣẹ́ ìṣẹ̀dá. Ó sì bù sí ọjọ́ náà, ó bùkún ọjọ́ náà. Èyí mú kí ọjọ́ yìí kó yàtọ̀ láàrin gbogbo ọjọ́ tó wà láàrin ọ̀sẹ̀. Ó mú kí ọjọ́ yìí kó jẹ́ ọjọ́ ọ̀tọ̀, ọjọ́ tó yàtọ̀ gédégédé sí gbogbo ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Ó sì yan ènìyàn pẹ̀lú láti máa sinmi nírúfẹ́ ọjọ́ yìí, àti pẹ̀lúpẹ̀lú láti ní inú dídùn sí Ọlọ́run aṣẹ̀dá. Kìí ṣe kí a ní inú dídùn tàbí ìgbẹ́kẹ̀lé nínú ohun tí a ṣe, ṣùgbọ́n ká ní inú dídùn nínú Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ láti ṣiṣẹ́. Ká ní inú dídùn, ká ní ìtẹ́lọ́rùn nínú Ọlọ́run tó jẹ́ ẹlẹ́dàá gbogbo wa. Èyí ni pé ènìyàn náà nílò ìsinmi gẹ́gẹ́ bí Ọlọ́run ti là á kalẹ̀. Nínú làálàá gbogbo, nínú iṣẹ́ gbogbo, nínú gbogbo tí a ń ṣe, a nílò láti fún ara ní ìsinmi. Ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run yà sí mímọ́, tí Ọlọ́run yà sọ́tọ̀ gédégédé. Ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run bùkún, eléyìí tí ó sì ń rọ gbogbo ènìyàn pẹ̀lú láti fi gbogbo ọjọ́ yìí láti fi ṣe ohun tí ó máa mú inú Ọlọ́run dùn. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò. Òhẹ́. Orí ọ̀fẹ́ ọjọ́. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí Ọlọ́run yà sọ́tọ̀ nínú gbogbo ọjọ́, nítorí pé Ọlọ́run pàápàá fúnra rẹ̀ òun ló bùkún ọjọ́ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ènìyàn náà sì gbọ́dọ̀ fi ìdí èyí múlẹ̀ nínú ìrìn àjò rẹ̀ nínú ayé. Ó gbọ́dọ̀ jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ fún Ọlọ́run láti gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ rẹ̀. Kí ni ohun tí ó fẹ́? Kí ni ohun tí ó ń retí lọ́wọ́ ènìyàn? Ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ tí Ọlọ́run bùkún fún gidigidi. Fún ìdí èyí, bí a ṣe ní ìmọ̀lára Ọlọ́run nígbà gbogbo, ní gbogbo ọjọ́ ayé wa, a gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ fún Ọlọ́run kí a sì máa gbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀. Nítorí pé Ọlọ́run ń retí lọ́wọ́ wa láti máa bọ̀wọ̀ fún un ní gbogbo ìgbà. Kí sì ní ọ̀wọ̀ tí a lè bù fún Ọlọ́run náà ni pé kí a tẹ̀lé àṣẹ àti ìlànà rẹ̀, kí a gbọ́ràn sí ohun tó wí lẹ́nu, kí a sì ṣe ohun tí ó fẹ́ nígbà gbogbo. Ẹ̀yin olùgbọ́ mi, ẹ̀yin olùwò mi, mo ń rọ̀ wá pé báwo ni àwa ṣe ń lo ọjọ́ ayé wa. Orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wa ní òní láti rí ọjọ́ òní, báwo ni a ṣe ń lò ó? Ǹjẹ́ à ń fi ọ̀wọ̀ tó tọ́ fún Ọlọ́run?
ǹjẹ́ à ń ní ìsinmi nínú Ọlọ́run? Ǹjẹ́ à ń po àṣepé iṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ṣe? Ọlọ́run ti ṣe àṣepé ohun gbogbo fún ènìyàn. Kò sí ohunkóhun tí ènìyàn nílò tí kò sí ìpèsè rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ti fi ìsinmi wa sínú Jésù Kristi. Ẹni tó bá fi ayé rẹ̀ fún Jésù, tó ń fi ayé rẹ̀ bọ̀wọ̀ fún Jésù, tó ń fi tẹ̀lé, ìsinmi wà fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé ìsinmi wà fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀. Ìbàlẹ̀ àyà wà fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀. Àti pẹ̀lúpẹ̀lú ìsinmi ayérayé wà fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ibi tí ènìyàn yóò ti wà pẹ̀lú Ọlọ́run títí láéláé, tí yóò sì máa jọ́sìn fún ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ipò wo ni ìwọ wà ní òní, arákùnrin àti arábìnrin, ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin, ọmọdé àti àgbà? Ǹjẹ́ òun fi ayé rẹ̀ bọ̀wọ̀ fún Ọlọ́run? Ǹjẹ́ o tiẹ̀ ní àkókò ìsinmi tí o fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò pé kí ni Ọlọ́run fẹ́, kí ni ó retí láti ọwọ́ rẹ? Tí a ò bá tí máa ṣe èyí, oore ọ̀fẹ́ mìíràn nìyí ló ń wọlé tọ̀ wá ìpè nírú àkókò báyìí tí ọ̀rọ̀ yìí ń jáde sí wa, ó ń kọ́ sí wa láti ṣe àtúnṣe ọ̀nà wa, láti tẹ̀síwájú nínú fífi ọ̀wọ̀ fún Ọlọ́run nígbà gbogbo, fífi ìsinmi wa, fífi jọ́sìn fún Ọlọ́run, ká fi ayé wa bọ̀wọ̀ fún Ọlọ́run. Tí a bá ṣe èyí, Ọlọ́run ti ṣe àṣepé ohun gbogbo tí a lè nílò. Oore ọ̀fẹ́ láti ṣe èyí Ọlọ́run yóò fi fún wa ní orúkọ Jésù Kristi. Tẹ́rí ọkàn rẹ bá nígbà tí à ń gbàdúrà. Gbàdúrà sí Ọlọ́run pé Olúwa, ràn mí lọ́wọ́ láti fi ọjọ́ ayé mi bọ̀wọ̀ fún ọ, láti fi ọjọ́ ayé mi bùkún fún ọ, àti láti ní ìtẹ́lọ́rùn ìsinmi nínú rẹ nìkan ṣoṣo. Olúwa ràn mí lọ́wọ́. Ó lè fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, mo gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ pé a nílò láti sinmi lé ìwọ Ọlọ́run. A nílò láti sinmi nínú iṣẹ́ ọwọ́ yín gbogbo. A nílò láti fi ọkàn wa fún yín ká lè ní ìsinmi ní ayé yìí àti ní ayé tó ń bọ̀. Olúwa, mo gbàdúrà fún oore ọ̀fẹ́ náà. Olúwa, ẹ fi fún wa. Olúwa, nínú ìgbòkègbodò wa, nínú làálàá wa gbogbo, Olúwa, ẹ fún wa ní ìsinmi. Olúwa, fi wá láyà ọkàn balẹ̀. Olúwa, ní ìkẹyìn ọjọ́ ayé wa, Olúwa, ẹ ràn wá lọ́wọ́ láti sinmi pẹ̀lú yín, láti wà ní ọ̀dọ̀ yín títí láéláé. Òní fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo ń rọ olùgbọ́ mi kọ̀ọ̀kan, mo ń rọ olùwò mi kọ̀ọ̀kan nírú àkókò yìí pé kí a wo abẹ́ fọ́nrán tí à ń wòye, a ó rí àmì pupa kan níbẹ̀. Ẹ jẹ́ ká tẹ̀ ẹ́. Èyí yóò fún wa ní àǹfààní láti lè tẹ̀síwájú fún irúfẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí ó máa jáde ní ìkànnì yìí. Àti pẹ̀lúpẹ̀lú ní abala kejì, a ó rí àmì aago kan níbẹ̀. Aago yìí wà fún ìránnilétí. Tí a bá ti tẹ̀ ẹ́, èyí yóò máa rán wa létí lóòrèkóòrè pé àkókò oore ọ̀fẹ́ ti tó fún ojoojúmọ́ ọjọ́ ayé wa. Bí a ṣe ń gbé ìgbésẹ̀ láti ṣe èyí, Olúwa Ọlọ́run Elédùmarè yóò fi ìsinmi fún ọkàn wa ní orúkọ Jésù. Àmín.